ẹnikẹ́ni nínú wa ò ní rà ní fẹsẹ̀ sí lágbára Olódùmarè. Mo kí gbogbo yín pátá ẹ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi. Ọlọ́run á bá mi darapọ̀ mọ́ yín. Àmín Jésù. Ìgbàgbọ́ yín ò ní tì yín lágbára Ọlọ́run. Àmín Jésù. Ẹ ṣé mo dúpẹ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a kọ síbẹ̀ pé ọmọ Lúkà kì í ṣe ọ̀dàlẹ̀. Ọ̀dàlẹ̀. Èmi ò mọ nǹkan tó máa ń ṣe àwọn ọmọ Yorùbá tó jẹ́ wípé àṣìṣe èèyàn la máa ń wá. Ibi tí èèyàn ti ń ṣe àṣìṣe òun la máa ń rí. Ọ̀rọ̀ ọmọkùnrin kan ló gbàmú fún kiri. Ọ̀rọ̀ ọmọkùnrin kan òun ni mo gbọ́. Ẹ jẹ́ bá wa gbọ́ wọlé bá wa ṣí ẹ̀. Gan bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yìí nígbà tí mo rí ṣó yẹn tí mo wò ó. Mo wá wò pé kí ló dé táwa èèyàn tó jẹ́ wípé àmọ́ bí èèyàn ṣe ń ní ìpamọ́ra nǹkan. Kò sí Jésù nínú wa, kò s'Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú wa. Gbogbo wa ẹ̀dá ẹlẹ́ran ara ni wá. Ẹlẹ́ran ara òun ni wá. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, mo fẹ́ kẹ́ ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi love, ẹ kẹ́ ẹ bá mi comment sórí ẹ̀. Nítorí gbogbo wa ẹlẹ́ran ara òun ni gbogbo wa. Kò sí Jésù Kristi nínú wa. Kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣàṣìṣe. Tí mistake kékeré kan bá ti wáyé, ẹ̀yin èèyàn ẹ wá rí gẹ́gẹ́ bí opportunity. Ètò Ọlọ́run ti mú ẹ léèní. Wàá fẹ́ kú mọ́ mi lọ́wọ́. Kí ló dé kí ló le tó bẹ́ẹ̀ yẹn? Alára òru. Ẹ̀yin ló kó àìsàn ẹ ló kó àìwò. Kí ni ìṣòro ayé yín? Kí ni wàhálà ayé yín? Kí lẹ̀ ń bá ká? Torí mo kàn tí ẹ̀ wọ ọmọkùnrin yẹn náà bí mo ṣe kọ́kọ́ wò tí wọ́n ju kinní yẹn sí mi. Lákọ̀ọ́kọ́ náà mo kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń pè mí, gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin èèyàn mi tẹ́ ń pè mí ní gbogbo ìgbà tí mo wà nílé. Mo dúpẹ́ lọ́wọ́ yín, agbára Ọlọ́run. Gbogbo wa ò ní ṣàìsàn, àìsàn ò ní ṣe wá. Agbára Olódùmarè. Ọ̀pá oúnjẹ ò wá ní iṣẹ́ mẹ́nì kankan wa lẹ́nu. Mo kí wa lọ́kùnrin lóbìnrin. Ẹ ṣé púpọ̀, ẹ kú ìfẹ́. Ju bẹ́ẹ̀ ṣe fẹ́ràn mi lọ, Ọlọ́run á bá mi fẹ́ràn yín. Agbára Ọlọ́run. Ju bẹ́ẹ̀ ṣe fẹ́ràn mi lọ, Ọlọ́run Elédùmarè tó ṣẹ̀dá wa á bá mi fẹ́ràn yín jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n bí mo ṣe wá rí ọ̀rọ̀ yẹn ló gbé mi jáde lálẹ́ pé èmi náà gbọ́dọ̀ sọ̀rọ̀ méjì àbí mẹ́ta lórí ọ̀rọ̀ yìí. Torí wípé ṣe mọ̀ wọ́n ní mo mọ̀ ṣe ará ilé mi. Wọ́n ní kì í ṣe èébú. Tó bá jẹ́ wípé àwọn èèyàn kan tá ò lè jẹ́rìí nínú Yorùbá Nation nírú incident tó ṣẹlẹ̀ ìbá ṣẹlẹ̀ sí wàláì àwa gangan fúnra wa láti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí bá a fà tá máa bá a pè. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn, ẹ̀yin ọmọ ọkọlẹ̀ Yorùbá ni mò ń bá wí. Ẹ̀yin olóye, ẹ̀yin ọlọ́gbọ́n ènìyàn ni mò ń bá sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ níbi tí ọmọ Lúkà gbé ṣe iṣẹ́ dé nínú Yorùbá Nation yìí. Ẹ jọ̀ọ́ ṣé ó ṣe é ṣe ṣá? Ó padà wá sọ pé òun fẹ́ dalẹ̀. Ó lè dalẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn wa ti ń bàjẹ́ jù. Ọlọ́run ọba ń gbọ́. Wọn ò ní nǹkan méjì. Wọn kì í máa ń wá nǹkan kan láyé, àṣìṣe èèyàn ni wọ́n máa ń wá. Tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀, ńṣe ló yẹ ká ní ọpọlọ láti digest ọ̀rọ̀ yẹn. Ṣó lè rí báyìí? Èmi náà kò sínú àṣà tèmi láti máa gbé èèyàn wá sí orí ètò mi. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà ni wọ́n ń ṣe. Tí wọ́n bá gbé èèyàn wá sí orí ètò, tí wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ dáradára, tán máa sọ̀rọ̀ tó máa mú ìwúrí wá, tán máa sọ̀rọ̀ tó máa mú ọgbọ́n dání, tán máa sọ̀rọ̀ tó máa mọ́pọlọ jáde. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé ènìyàn kì í ṣe iṣu débi tá a lè ṣẹ́ wò? Èèyàn kì í ṣe iṣu lẹ lè ṣẹ́ wò pé àbíṣu yìí ti kú sára, àbíṣu yìí ti bàjẹ́. Ṣùgbọ́n èèyàn kì í ṣe iṣu débi tẹ́ ẹ lè ṣẹ́ wò. Báwo la ṣe wá fẹ́ mọrú èèyàn? Báwo la ṣe fẹ́ mẹni nínú ẹni? Báwo la ṣe fẹ́ mèèyàn nínú ènìyàn? Nígbà tí ní ìsìn
tí kì í bá ṣe pé oníwà bá fìwà ẹ̀ hàn gbogbo wa gbà pé kan náà ni wá. Ọ̀gá mi ààrẹ Almoruf ẹ̀ka ẹlẹ́sà mo kí yín o, ẹ kú iṣẹ́ ìlú agbára Ọlọ́run, orí wa ò ní gbàbọ̀dì o, àní ṣiṣẹ́ ṣe agbára Olódùmarè, mo kí yín o, mo tẹríba fágbára tó ń gbénú yín, ẹ ṣé o, ẹ kú ìfẹ́ Ọlọ́run á nífẹ̀ẹ́ yín. Àbí so bí ó ṣe wà yẹn ẹni yìí ti ṣiṣẹ́, gbogbo wa la mọ̀. Ẹjọ́ irú ìwọ tó jáde tó ń sọ̀rọ̀ wòtòwòtò tó ń bú ẹgbẹ́ ẹni tó fẹ́ẹ̀ tó ẹ bí lọ́mọ yìí. Nígbà tí irú àwọn ọmọ lúkà tí wọ́n ń wọgbó kiri àti bàbá Èkìtì, àwa mọ àwọn tó ṣiṣẹ́ nínú Yorùbá Nation. Bóyá ẹ ti gbàgbé pélé ni wọ́n wà, àsìkò ìgbà kan ni wọ́n ń wá ẹ̀mí wọn káàkiri tó jẹ́ pé Ọlọ́run ni ò fi wọ́n lé wọn lọ́wọ́. Tí ọmọ lúkà bá jẹ́ ọ̀dàlẹ̀ níhun tí èmi mọ̀ ni, tí mo mọ̀ dáadáa, owó gidi ni wọ́n fi lọ tí ò gbà. Irú àwa táwa jókòó ní owó tó fi lọ mí tèmi ò gbà, tí mo jẹ́ kó yé wọn pé ẹ wo ọjọ́ orí mi níbi tí mo gbé dé, mi ò ṣọmọdé mọ́, mo ti bímọ, mo lọ́mọ ọmọ. Ìyá tèmi dẹ̀ jẹ mi ò bẹ lọ́hùn kí ìran mi jẹ̀rú ẹ̀ mọ́ láyé, nítorí nígbà tí wọ́n bí àwa, wọ́n bí wa sínú ọlá, wọ́n bí wa sínú ọrọ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí kí là ń ṣe, ìyà là ń jẹ, torí gbogbo àwọn ọmọ tí wọ́n bá bí láti 1950 1960 70 80 tí ẹ̀ tún sì gbádùn. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n nígbà tó ti ṣe ìdípọ́jú ti rà bí àṣà àwọn ọ̀gbìnra, tí àwọn olóṣèlú ti take over, tí wọ́n ti ń jẹ gbogbo ẹ̀, wọ́n ti ń bàjẹ́ lábẹ́ tó fi wá bàjẹ́ débi tó gbé dé. Ǹjẹ́ níbi tí ìlú ìgbédè tí Nàìjíríà gbé dé lénìí, tó bá máa tó ọdún 10 sí ìsìn tó bá sì wà báyẹn jọ, irú ìran tó ń bọ̀ kí lè fẹ́ kí wọ́n máa dojúkọ. Ìyẹn làwa torí ẹ̀ gbéra wa jáde. Mi ò gbowó YouTube, mi ò gbowó Facebook, mo tún ń fowó mi ra káàdì, mo ń fowó mi sọ́ọ̀bù tí mo fi ń ṣe iṣẹ́ ìlú ni, yàtọ̀ sáwọn kọ̀ọ̀kan tọ́lọ́run yàn mọ́ wa, àwọn ènìyàn alálùbáríkà tí ò ní bàjẹ́ fún wọn láéláé fàbàdà, tí wọ́n ràn wá lọ́wọ́. Kábà sọ pé bóyá owó tá à ń rí ń bẹ̀ nítorí tẹ́lómi bá máa gbẹ́nu ká wá ní owó tá ń rí ni, owó tá ń pa ni, ojoojúmọ́ náà ń pawó. Ṣé ló bẹ́ẹ̀ náà la fi ń pawó ni? Ṣé owó gangan ló gbé wa wá ni, àbí ìrọ̀rùn, àbí ìfọ̀kànbalẹ̀ ayérayé tá a fẹ́ jẹ, àbí kí ìran wa kó kúrò nínú ìṣẹ́ àti òṣì? Gbogbo ìjà táwọn bàbá Awólọ́wọ̀ bá wa jà títí wọn ò rí àṣeyọrí ṣe, k'Ọlọ́run fún wa ní àṣeyọrí ṣe, kí àwọn ọ̀ràn tó ń bọ̀ lè máa sọ pé àwọn òbí wa wọ́n ṣe wọ̀n tán lé, wọ́n tíráì ọ̀gá ni wọ́n mú wa kúrò nínú ìṣẹ́ àti òṣì, torí wípé gbogbo ohun tá à ń ṣe lénìí ọ̀rọ̀ tán ni lọ́la. Gbogbo ohunkóhun tá a bá ṣe lénìí, ẹ ṣé bàbá mi, wọ́n ní níbo làwọn wà nígbà náà. Gbogbo àwọn tó ṣiṣẹ́ gidi tó fara ṣiṣẹ́, àwa mọ̀ wọ́n dáadáa. Ìlú ìlàwádẹ́wà wò travel, ìlú yìí la wà tá a ti ń jìjàgbara. Ẹlòmíì inú wa wálé láti ìlú òyìnbó wá jìjàgbara ńlẹ̀ yìí ni, yàtọ̀ sáwọn tó jẹ́ pé àjìjàgbara orí social media. Hakeem Babatunde, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, mo kí yín. Ọlọ́run á darapọ̀ mọ́ yín, ẹ̀yin nìkan ṣe dé ayé yín. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi, Ọlọ́run Olódùmarè á bá mi darapọ̀ mọ́ yín. Ní ìgbà tí ìjà Yorùbá Nation tó ń gbóná girigirigiri, lọ́mọdé lágbà wá mọ àwọn tó ń ṣiṣẹ́ yìí, lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n ń ṣiṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe. Nígbà tó dẹ̀ tó di wípé ìjìjà atẹ́gùn fẹ́, tí wọ́n lọ dalé olóyè rú, tó di nǹkan tí wọ́n mú olóyè, àwọn ẹni yìí ò padà. Bẹ́ẹ̀ ni wọn ò padà, wọ́n ń fẹ̀mí jagun yìí, wọ́n fi ẹ̀mí ja ogun. Táwa mọ̀ bẹ́ẹ̀ pé tí n bá jókòó ń gbà mí bá, tí n bá ronú bàbá Elékìtì àti Ọmọlúkà máa ní àwọn ará bíi try.
ṣé tí wọ́n bá gbalẹ̀ Yorùbá tán ṣé ìdá ọmọ wọn àtàwọn ni wọ́n fẹ́ gbé bẹ́ẹ̀ ẹ̀yin wèrè kan jókòó pamọ́ síbì kan ríṣẹ́ kankan ṣe ẹ wá jáde síta nítorí single mistake ṣé èèyàn ṣe ṣu débi téèyàn máa ṣe wò ṣé nígbà tán ó dá mo fẹ́ wá sọ̀rọ̀ lórí program yín ṣé wọ́n ti wọnú ẹ̀ wọ́n ti mọ orú ọ̀rọ̀ tó fẹ́ sọ àwọn amúkáwítà ẹ̀ ń rojọ́ Onítìrí pé bàbá Ọmọlúkà ló gbé Onítìrí wá ṣó lọ múnú yàrá ẹ̀ ni ṣé bí èèyàn kan ló fà lé wọn lọ́wọ́ tó bá jẹ́ ńgbà tó Ọmọlúkà dé tó bá jó ṣe ńgbà tí Onítìrí dé ẹ má bínú tó bá jẹ́ ńgbà tí Onítìrí dé tó bá jó ṣe dáadáa ẹ máa ní máa sọsọkúsọ tẹ̀ ń sọ káàkiri lè kí ló dé táwọn èèyàn tá a máa ń rà lójúlẹ̀ bó ṣe wá jẹ́ pé kinní náà tó tí gbogbo wa wá ti rí i pé èèyàn burúkú nìyẹn bàbá yìí ò torí pé bóyá owó tí wọ́n gbé fún un kó tán fi lọ ó torí ẹ̀ kó sọ pé òun lọ ó lóun àgbà owó torí kíni kò gba 5 naira lọ́wọ́ wọn millions ni wọ́n fi bẹ̀ẹ́ ó lóun ò gbà ẹjọ́ ṣé ńgbà tí gbogbo nǹkan wá ti die down tówó ti tán lẹ̀ ló wá ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ sọ pé òun wá fẹ́ dalẹ̀ ẹ tún máa wá sọ̀rọ̀ lọ ẹ mọ ibi tẹ́ ẹ fẹ́ dorí ọ̀rọ̀ kan ẹni Gbẹ̀du kí ló kan Ọmọlúkà pẹ̀lú Gbẹ̀du ẹni yẹn fẹ́ wá grand interview lórí ẹ̀ ní wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ ṣùgbọ́n èèyàn ò lè gbénú oníkùn mọ́ gbogbo yín wá bẹ́ẹ̀ wá túká síta ẹ bẹ̀rẹ̀ sí ro tó rí burúkú ẹ̀ sọ̀rọ̀ wèrè wá ń sọ̀rọ̀ sí ẹgbẹ́ bàbá ẹ̀ pípẹ́gbẹ́ ló bá wí ó stupid lọ. a lè torí pé àjọ ń ṣe Yorùbá Nation ká má mi gbé ara wa ẹ jọ̀ọ́ ẹ bá mi share ìṣó yẹn bá mi like ẹ bá mi love ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tá a bá torí pé àjọ ń ṣe Yorùbá Nation ká má mọ ẹgbẹ́ ara wa ẹlẹ́gbẹ́mẹgbẹ́ àwọn ìwọ ò sí inú àwọn sẹ́ẹ̀tì Ọmọlúkà rárá Ọmọlúkà báwo ìwọ kẹ ìwọ báwo who are you by the way bí àṣà ẹ̀yin ọmọ sí iná ṣé ẹjọ́ jẹ́gbẹ́ ni ẹ sì nínú ẹgbẹ́ ẹ sì nínú alájọṣe wọ́n wá ń pè ẹ́ nìyẹn pé kò tiẹ̀ jẹ́ ká ẹjọ́ sọ̀rọ̀ gbogbo àwọn tó ń pè ẹ́ ò dá wọn lóhùn ǹdẹ̀ ń jẹ́ kó yé wa pé ìwọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ò ní wò tán o ó bẹ́tà kó tètè ya yíwọ́ ẹ̀ sọ̀hún tó o bá wẹ́ni tó o fẹ́ fi gùnkè tètè lọ wá àtẹ̀gùn míì kì í ṣe Ọmọlúkà ẹ̀yin èèyàn ṣe bàjẹ́ débi wípé ẹ máa rí i wípé ẹ fẹ́ gòkè ẹ wá rẹ́dì láti pé ẹ fẹ́ bà tẹnìkan jẹ́ láti fi gòkè ṣọ́lọ́run gọ̀ ni Ọlọ́run yìí ò gọ̀ òun bà tẹnìkan jẹ́ òun sọ̀rọ̀ ẹnìkan láì dáa nítorí pé o fẹ́ gòkè nǹkan tó lọ́ọ́ máa ṣe nínú ayé kálukú lọ́ọ́ máa ṣe ẹ wò bí mo ṣe wà tí n bá ti gorí ètò kódà tó bá jẹ́ ẹni méjì ló darapọ̀ mọ́ mi mò ń ṣètò mi lọ ni tó bá yẹ ẹni tó bá rí á máa wò ní tó lọ́ọ́ máa ṣe lọ́ọ́ máa ṣe nǹkan tí Ọlọ́run máa ṣe lọ́ọ́ máa ṣe. kábà sọ pé bóyá kìíní kí ló dé kí la gbé kí la jù kí lójú òrìrí nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Ọmọlúkà ò tiẹ̀ wá ní lè dalẹ̀ olóyè láyé ìwọ tí wọ́n ń sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n sọ kẹ́ nítorí ọmọ Yorùbá ní fine torí ọmọ Yorùbá ni wọ́n ṣe mọ́ olóyè lóòótọ́ wọ́n ṣe lọ dalẹ̀ ẹ̀rọ nígbà ó ní iye ọdún tó lò ní Kútọ̀nù ṣé wọ́n wá owó mọ́tò ṣó mọ náà bẹ̀ ṣó o débẹ̀ ó kéré kò kéré àwa àti Ọmọlúkà àtijọ́ pàdé ní Kútọ̀nù kì í ṣọ̀rọ̀ méjì kì í ṣọ̀rọ̀ mẹ́ta tó lóye náà dé mọ́ alára òrò wọn ló kọ́ àìsùká ìwò ṣó lóye fúnra rẹ̀ ò ti pé Ọmọlúkà fúnra rẹ̀ ṣáà ti jọ sọ̀rọ̀ ṣé bàbá ò ti pè ẹ ṣàlàyé bó ṣe jẹ́ wọn lẹ́ni bá béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ díẹ̀ gbọ́ tí wọ́n bá jọ ọmọlúwàbí lọ́wọ́ ara ẹ̀ ńṣe ló mọ ṣé bó sọ pé wọ́n máa ń darapọ̀ mọ́ lórí program ẹ̀ ńṣe ni wọ́n máa pè é bàbá program tẹ ṣe yẹn ṣe kínní o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ fẹ́ dádì ẹ gbé ọ̀rọ̀ yẹn wálẹ̀ gbé wálẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn àwọn tó bá ń sọ̀rọ̀ bàbá ọ̀tá àwa ni bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá sọ̀rọ̀ bàbá láìda tó bá sọ̀rọ̀ olóyè láìda ọ̀tá tiwa ni adé máa bá aṣọ takú ni kò sí nǹkan tó fẹ́ ṣe kùn àfi tó bá jáwọ́ mbẹ́ torí àwọn táwa gbà fún nìyẹn
àwọn ni wọ́n fún ìpè táwa torí ẹ̀ jáde síta tó bá ti ń ṣe ní 19th century àwa ò sí ń bẹ̀ ṣùgbọ́n èyí tí wọ́n fún ìpè táwa bọ́ síta lùlù ní bó bá kàkà kó má dùn bẹ̀ onítàpá ti tàn ló máa ṣe sí àdè fi gbogbo ara ṣe àfi gbogbo ohun ní ṣe gbogbo ohun tọ́lọ́run fún wa la fi ṣe. So nídìí èyí tí mistake kan bá wáyé kò yẹ pàápàá ìwọ tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ o ò lè kí ẹ wá sáré gbé ká ṣé kán bá lóun mọ̀ ọ̀rọ̀ sọ ni. àjọ mi ò fẹ́ sọ̀rọ̀ tó ní mi ì fẹ́ iṣẹ́ rẹ ó dàbẹ́ pé bí mo ṣe wà yìí gan mo ṣe ń fíìlì bákan ṣùgbọ́n bí mo ṣe gbọ́rọ̀ yẹn ó ń bí mi inú gan ni mo ṣe ní mo fẹ́ jáde lórí ẹ̀ lálẹ́ mo ṣe ní mo fẹ́ jáde lórí ọ̀rọ̀ yìí lálẹ́ ẹ máa gbọ́. kí gbogbo ọmọ Yorùbá ẹjẹ bá ń gbé. ojútẹ tí wò ló lè fọ́ bẹ́ẹ̀ yóò lè ṣiṣẹ́ fi gbọ́ mi. kò ní di láṣẹ Olódùmarè. àmín àmín. ìjọ ọmọ yín náà ni Báyọ̀ Black. Báyọ̀ Black. mo fẹ́ ṣàkíyèsí àwọn ọmọ Yorùbá sí nǹkan torí mo wo fídíò ọmọ ọdún kan nísìnyí. ṣáà ń gbọ́ bọ́ bó ṣe dárúkọ ẹbí pẹ́ gbẹ́rẹ̀ rẹ̀ rẹ̀ kò kù. ni mo wí pé àfi kí gbogbo ọmọ ọlẹ́ Yorùbá gbogbo ẹni tó ń wá òmìnira gbogbo ẹni tó ń wá ìlọsíwájú gbogbo ẹni tó fẹ́ kálàáfíà ìjọba ní ilẹ̀ Yorùbá gbogbo ara gbọ́dọ̀ mọ irú èèyàn tí Ọmọlúkà jẹ́. ṣáà ń gbọ́. ṣé Ọmọlúkà ń wá ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni. ìbéèrè. àwọn tí Ọmọlúkà máa introduce lórí program ẹ̀ tọ́ba wá ń bá ọmọ Yorùbá sọ̀rọ̀ pé àwọn jáàpọ̀ ọmọ Yorùbá àwọn fẹ́ gba Yorùbá nation àwọn fẹ́ ṣe gbá kan àwọn fẹ́ kó gúrùpù kọjọ. ṣé wọ́n nífẹ̀ẹ́ lẹ Yorùbá? ṣó yẹ kí Ọmọlúkà máa gba owó àwọn èèyàn jákujàku báyẹn lórí iṣó wọn? ẹyẹ wọn Yorùbá ẹ má bá mi fi ọkàn bá ṣó yìí bọ̀. mo bẹ gbogbo ọmọ kọlẹ Yorùbá tó bá wo ṣó yìí ẹgbẹ́ bá mi ṣí ẹ̀ kí gbogbo àwọn mídíà pìrẹ́ńtà Yorùbá nation kí wọ́n rí. gbé ẹnu ẹ sọ̀hún orí ẹ ò pé ṣojú ẹ fọ́ tẹ́lẹ̀ ni kí wọ́n rí ibi ìbàjẹ́ èèyàn lè máa múra kankan sí ibi ìbàjẹ́ èèyàn ẹ̀yin rẹ̀ ti gbàgbé pé ìbàjẹ́ èèyàn kò gbàgbà ṣe Olúwa dúró ó tó jọ̀wọ́ tí wọ́n ti ṣe ṣóòtù wá torí ẹ̀ múra kankan bí afọ́jú kan ń ṣèyàwó ó tó jọ̀wọ́ tí wọ́n ti ṣe ṣóòyì tó ṣẹ̀ṣẹ̀ wà lóhùn rí tó ṣẹ̀ṣẹ̀ wà bọ́ọ̀ta tó wá ranjú wọn tó ranjú wọn bí ẹni tán kàn ń gé ogun lórí kí ni ìṣòro ẹ kí ló kàn ẹ́ pẹ̀lú ẹ tó o bá rí ẹ̀tọ́ ẹ ní láti pe ẹni yìí gẹ́gẹ́ bí ìfẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ jọ níwá ọ̀rọ̀ tá a gbẹ́nu tá a tan ẹni tá à ń sọ yìí gbogbo àgbáyé ló ń lò gbogbo àgbáyé ló ń gbọ́ a dẹ̀ gbọ́dọ̀ ro orí wa ká tó gbẹ́nu kalẹ̀ ká tó máa sọ̀rọ̀ kì í ṣe wọ́n ní gbogbo ọ̀rọ̀ ló lésì ṣùgbọ́n gbogbo èsì kọ́ ní gbogbo ọ̀rọ̀ kọ́ léèyàn fèsì sí gbogbo ọ̀rọ̀ òun ló lésì kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn fèsì sí ẹ gbọ́rọ̀ mi ẹ̀ ṣe bí ẹ ká pẹ́ ẹ gbọ́ ẹ máa pé ẹni yìí ẹ máa bá sọ̀rọ̀ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìfẹ́ lóde tá à ń wá bàjẹ́ ara wa tó bá jẹ́ àwọn tó ṣẹ̀ sáré dé bí ọdún kan ọdún méjì nsìn àní bóyá torí pé wọ́n ẹ̀ṣẹ̀ dé ni àwọn foundation member Yorùbá nation tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ bí gbogbo ẹ̀ ṣe ń gbóná ritiriti káàkiri ilé ọba láti ilé ọba dé ilé ọba ní gbogbo mọ́tò ẹ̀ báyìí wọ́n máa gbé mọ́tò káàkiri wọ́n máa wọ gbókiri náà tí wọ́n àti bàbá Èkìtì wọ́n máa lọ gbálọ agbọ̀n lọ kókó bàbá ṣáàtún àti kájẹ̀wá sọ gbogbo tẹ̀yìn kéré nígbà tó lóye máa ṣòkú yẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wàhálà tí wọ́n ṣe ló ń lọ lọ́ọ̀kan yìí láti pàtì yẹn ó máa ṣe ó kù bí oṣù méjì báyìí wọn ò sùn lé àti àwọn méjèèjì wọ́n ṣe ń délé ọba kan náà lọ lé ọba kan náà lọ lé ìjò náà lọ kálẹ́tà náà ní àìdè náà ń fa aṣọ náà kàá níbo lẹ́yìn wà níbo lẹ́yìn wà nígbà náà ńṣe lẹ mú rí mu torí mi ò tiẹ̀ rújú tiẹ̀ yìí mo tiẹ̀ gbélé ti bèrè bí mo ti pe bí àwọn bíi mẹ́rin nínú wa pé ẹjọ́ ẹni tó péré ní Adé Black àbíkí ló ti péré yìí ṣé ẹ mọ̀ ń bo ló ti wá ẹ wá dé lọ́sàn-án gan ẹ máa wá tú orí mídíà ẹ máa tú orí mídíà káàkiri lẹ̀ láti wá ọ̀rọ̀ wèrè tẹ́ fẹ́ sọ ó dẹ̀ béèrè pé sọ̀rọ̀ kù lẹ̀ ó yẹ kó o béèrè pé sọ̀rọ̀ ṣì kù lẹ̀ tó fẹ́ sọ ó béèrè pé sọ̀rọ̀ kù lẹ̀ ó kàn wò ló pàṣà ó yan ọkọ pàlú ó wọ̀ ló pàṣà ó yan ọkọ pàlú ẹ jẹ́ kó rí yín lọ pé o wàláì
ẹ jẹ́ kí orí yín kó ṣe kíni, ẹ jẹ́ kó lọ pé, torí tẹ́ ẹ bá jẹ́ kó rí yín lọ pé ó máa le díẹ̀ fún yín ó máa le díẹ̀ fún yín ẹ mú àwọn tẹ́ bá máa fi gbájú oge. ẹ jọ̀ọ́ ẹ má bínú, mo ṣe nǹkan lórí fóònù yẹn ni. ẹ jẹ́ ká lọ ṣọ́ra wa o, wàláì ẹ jẹ́ ká lọ ṣe kíni, ẹ jẹ́ ká lọ ṣọ́ ara wa. gbogbo ọ̀rọ̀ téèyàn bá máa sọ láyé, ìwọ náà kọ́kọ́ sọ sọ́wọ́ ẹ̀ náà, kó kọ́kọ́ gbóòórùn ẹ̀ náà, kó wò bóyá ó ń rùn tàbí kò rùn, kó tó sọ jáde síta gbogbo ayé tó bẹ́ẹ̀ gbọ́. ọ̀rọ̀ burúkú dìgbòrò ẹnu. tó bá jẹ́bi tífẹ̀ bá gbé wà, àkílódé mistake ti wáyé, ó ti dé nìyẹn. èèyàn ò rẹ̀ lè èèyàn ní nǹkan ṣe sí i. kò sí Jésù nínú wa, kò sànàbí mọ́mọ́ nínú wa, sálálá àsálà, kò sí. kò dẹ̀ sí ẹ̀dá alààyè kan tí ò lè ṣe àṣìṣe. tọ́rọ̀ bá ti wá rí bẹ́ẹ̀ ni, ọ̀gá ọ̀rọ̀ ti bẹ́ẹ̀, mo gbọ́ prógráàmù yín kan báyìí, ọ̀rọ̀ yẹn ṣe kí ni, á dẹ̀ ṣàlàyé fún yín. kò sẹ́ni tó pe Ọmọlúkà tí ó ṣàlàyé bọ́rọ̀ yẹn ṣe jẹ́ fún. níta bá dẹ̀ fẹ́ la máa sọ lórí ẹ̀. wá bọ́ síta, Ọmọlúkà yẹn o kì í ṣe yẹn dáadáa o, ọ̀dàlẹ̀ ní o gbádùn orí ẹ̀ o, alẹ́gbẹ́. Ọmọlúkà sápamọ́ sábẹ́ ìgbòho. iṣẹ́ ń gbọ́. láti máa jẹ ìgbòho lẹ́sẹ̀ ni. Ọmọlúkà látọdún kejì wọbẹ náà gbogbo òṣìṣẹ́ fọmọ ẹlòmíì jẹ. Ọmọlúkà ń ṣiṣẹ́ against ilẹ̀ Yorùbá ni. iṣẹ́ ń gbọ́. Ọmọlúkà ò fẹ́ lọ síwájú ilẹ̀ Yorùbá. ẹni pé kí ni díẹ̀ ẹbí mi lè rìn. máa wí. máa sọ díẹ̀ fún yín. ìyá onítìrì ẹ wo iye ìdílé tí ìyá onítìrì ti sọ sínú yépa yìí láàyè tó báyìí. ẹ wo ìdílé tí ìyá onítìrì ti bá tí ó ti bá ti tiẹ̀ jẹ báyìí. gbẹ́nu ẹ̀ sọ̀hún, alásọ̀bàjẹ́ alásọdùn nìyí. nígbà tí ìyá onítìrì dé, gbogbo wa la gbà wọlé. nígbà tí wọ́n mú wá bá òun fúnra, kì í ṣe Ọmọlúkà ló lọ gbé wá. èèyàn náà ló bá sọ̀rọ̀ wípé kò sẹ́ni nínú gbogbo ọmọ Yorùbá, kò sẹ́ni tí sweet mouth ẹnu onítìrì tí ò gbé sókè nínú gbogbo wa. ó sì ẹni tó bá rí pé òun ò ṣiṣẹ́ fún onítìrì nínú gbogbo wa kó jáde kó wá wí, ó nà ká fàárí ẹ̀ sókè kó fọlọ́run búra sí. nígbà tí wọ́n gbé wá bá Ọmọlúkà, ṣé Ọmọlúkà fúnra rẹ̀ ṣe oríire ni? ogun téèyàn ò rí tó ń jà yàn ń lọ̀rọ̀ onítìrì. gbogbo wa ló lè jọjà, Ọlọ́run tètè mú àwa kan kúrò ń bẹ̀ ni. tó bá jẹ́ yẹn lọ fẹ́ wí, Ọlọ́run tètè já wa kan gbà wò ń bẹ̀ ni. nígbà tó dé, kò dágbé sábẹ́, kò ní kó kẹ́gbẹ́ jọ fóun, kò bá ṣe nǹkan ṣe pọ̀ kankan, ó kọ́kọ́ gbé lọ bá bàbá tó dé lórí gbogbo wa. bàbá àṣàtì ẹ̀ tán bá níta ló jẹ̀bi, gbogbo wa lájọ jẹ̀bi, torí kò sẹ́ni tó fẹ̀mí darí ẹ̀ ní wa. àdẹ̀gbé fáàlù lulẹ̀ torí ẹ̀, àbẹ́ nìkan kan sọ, àbẹ̀rẹ̀ nǹkan kan, àṣàbẹ̀rẹ̀ ẹ̀yìn wò, torí ọ̀rọ̀ tó sọ gbogbo wa ti gbà pé kọ̀ǹfàmù ni ọmọ onítìrì àyà Abíọ́lá. a ti gbà pé iṣẹ́ tí ọkọ ẹ̀ ṣe tí ò rí ṣe, òun ló fẹ́ wá bá wọn, ló fẹ́ sọ̀pọ̀tì wa láti pé ká ṣe kíni, ká lè parí ẹ̀. àtẹ̀yìn talẹ́ni tó fi onítìrì gbóòórùn mú tó mọ̀ yìí pé èèyàn bí nínú wa. gbogbo wa lájọ́ ń hèlé ẹ̀, lájọ́ ń gbé gẹ́gẹ́gẹ́. tí bàbá gan máa sọ fún wa pé àwọn ìyá wa tó ṣe kinní kan, àwọn lídà wa nìyẹn, lídà nìyẹn, kinní kan nìyẹn. gbogbo wa nǹkan tó bá dẹ̀ tí ń hun bàbá Akíntóyè, tó bá hun olóyè Sunday Igboho, àfi kó hun gbogbo ọmọ Yorùbá tó bá jẹ́ ọmọ ọkọ. gbogbo wa gbé kárí. ìgbà tó yá lára àwọn èèyàn kan tó ń sọ fún wa nínú àwọn mídíà pé báwọn ṣe ń wo obìnrin yìí ó wá da nǹkan rú ni o. ọ̀pọ̀lọpọ̀ tètè padà sẹ́yìn, ẹ má jẹ́ ń tàn yín, ọ̀pọ̀lọpọ̀ ò tètè padà. láwọn tá a rò pé kò yẹ kán, tó yẹ tá a rò pé yẹ kán tètè padà gan, wọn tètè padà torí sweet mouth ẹnu ẹ̀, ẹlẹ́nu dídùn. bó ń kún nǹkan lákó tó wá ni o, tó bá ti bọ́ sí
according to the time gbogbo wa náà ṣe là ń kó jẹ bí indomie kò sẹ́ni tí ò mú kò sẹ́ni tó gun ẹ̀ mú ṣùgbọ́n ṣe ló jẹ́ wípé àwa kan wà tó jẹ́ pé lórí kòńtà ni wá àtètè máa ń jábọ́ níbi tí ò bá dá òun làwa kan ṣe tètè padà ẹ wá wo ọ̀rọ̀ àtìgbà yẹn lọmọkùnrin tó ń rìvásì pé kán wo àìmọye àwọn ṣé Ọmọlúkà ló ní kó káwọn yẹn gbá tẹ̀lé kan báyé wọn jẹ́ ṣé Ọmọlúkà ní ṣé gbogbo àwùjọ tẹ̀lé ṣáàgbà táwa padà sójú tí wọ́n fọ́ àbí wọ́n fokùn dì wọ́n mọ́lẹ̀ ni àbí Ọmọlúkà ló ní kán má kúrò lẹ́yìn ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yìn ẹ gbọ́rọ̀ òṣì lẹ́nu ọlọ́pọlọ dúdú kí ni lágbájá máa ṣe fún mi ọ̀rọ̀ tẹ̀ ló wà bẹ́ẹ̀ kí ló dé tá à ń bára wa ṣe wù tá à ń bára wa rìnrìn ọ̀tẹ̀ tá à ń bára wa hùpà ọ̀tẹ̀ kò dáa tó bá jẹ́ wọ́n bá ràn wọ ọmọkùnrin yìí jáde níṣẹ́ ló yẹ kó o sọ fún wọn wípé iṣẹ́ ìkọjá agbára mi toró máa kọjá ìyẹ́ tó bá lọ stop ẹ̀ gẹ́gẹ́ bí ohun tó sọ wípé ìwọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ìwọ máa gbé bó ṣe ń lọ fáwọn ta ni. Toríọlá Yusuf Olúwatósìn ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò. Yes bẹ́ẹ̀ ni Ọmọlúkà ó tiẹ̀ wà rẹ́ni tó fẹ́ fi kọjú oge Ọmọlúkà ló lọ ta sí wà láìwá lónìí ṣe irú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni tó bá yà èyí tó ti ṣe ó ti ṣe o tó bá mọ̀ wọn ara ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ ọmọkùnrin ẹ sọ fún un kó stop ẹ̀ níbi tó gbé dé kó stop ẹ̀ wò mí ìfẹ́ jáde lálẹ́ yìí toró rẹ̀ mí lẹ́yìn náà bá rójú mi ẹ̀rí pójú yìí ó fanimọ́rọ̀ lọ títí ṣùgbọ́n pípè ti pọ̀ jù àmàmà kí ló dé ṣe fẹ́ máa wòra yín ràn báyìí àbùkù tó kẹ́nìkan nínú yín ó ti dà ń kó o gbogbo yín ló kan tẹ́ ẹ bá torí pé kan Ọmọlúkà ní ìsinmi ni mo ti pé Ọmọlúkà fúnra wa àtijọ́ sọ̀rọ̀ mo pé gbogbo àwọn èèyàn mi gbogbo àtijọ́ sọ̀rọ̀ ni kò ní dá tẹ́ ẹ bá jáde lórí ọ̀rọ̀ yìí èmi gan gbọ́rọ̀ wọ́n dìdí sẹ́ǹdẹ̀ sí mi ni torí mi ò ń tú kirikiri lẹ́bẹ̀ẹ́ ṣé ń wò mí mi ò ní táìmù àyè dá bí nǹkan ò ṣe mí kan bá wà nínú ṣọ́ọ̀bù mi ò ráyè máa lọ gbo kẹ́ni lẹ́yìn gbogbo àwọn gúrùpù tí mò ń ṣe tó jẹ́ Yorùbá Nation kí n gbọ́rọ̀ tó bá jáde ń bẹ̀ tó bá ní fèsì sí kí n fèsì sí mi ò ní nǹkan kan pẹ̀lú anybody àdẹ̀fínú àwọn èèyàn mi kankan tó jẹ́ pé tá a jọ ń ṣe tí n bá rí tọ́pìkì wọn tó bá di pé kínní màá píkì lórí ẹ̀ màá gbọ́ nǹkan tó ń sọ màá rẹ́rìn màá kọ́mẹ́ǹtì so ní pé kínní bẹ́ẹ̀ tí wọ́n ṣe wá sọ sí mi ní àwọn èmi ò ṣe wà kú àrè torí mi ò máa ń fẹ́ gbọ́ nǹkan tó máa bà mí nínú jẹ́ àmì ò ń gbọ́rọ̀ yìí ìbànújẹ́ láyé mi agbo ìbànújẹ́ mi ò ń dúró ń bẹ̀ kí a máa sọ̀rọ̀ kí ló máa bí mi kí n má lè yí kí tí inú bá dẹ̀ bí mi ò ní lè jẹun so mi ò máa ń gbọ́ ìdí nìyẹn tí mi ò fi máa ń tútù kútù káàkiri ṣùgbọ́n bí mo ṣe wá gbọ̀n wá gbà á ọmọ ilé yìí náà kẹ̀ kò kọjá ìyẹn o. gbogbo ọmọ tí yọ onítìrì gbé wọ́ọ̀ṣì. ṣé ń gbọ́. gbogbo ọmọ tí yọ onítìrì gbé wọ́ọ̀ṣì tó pàṣẹ ológun sí wọn lọ́rùn. Ọmọlúkà wọ́n dá lùú káàkiri. Ọmọlúkà ló ní ọmọ sọ́wọ́n wọn bá ti ségi àwọn tí wọ́n kó ní tẹ̀síńgàtì nísìnyí ṣé ìdílé yẹn wá ní ìdílé ayọ̀. ìyàwó mọ. ṣé inú àwọn ìdílé yẹn máa dùn sí Yorùbá Nation. wúrọ̀rá sí mi ẹ gbẹ́nu ẹ̀ dákẹ́ òun ọkọ̀ tó yẹ kó sọ inú wọn dùn sí Yorùbá Nation inú wọn ò dùn sí Yorùbá Nation kò ló ràn wọ́n ṣe. torí nígbà tí onítìrì ti ń rán wọn ṣe é dé tòrutòru èmi yìí gẹ́gẹ́ bí abiyamọ ó níye ìgbà tí mo jáde táǹkì wọn nílò láti lásìá láti 2022 tó ti ń pé wọ́n máa lọ rí kílèmù wọ́n máa ṣe kinní kan wọ́n máa ṣe kinní kan làwa tí ń jáde tá a ti ń kìlọ̀ fún wọn ẹ̀yin ọmọ yẹn má tẹ̀lé nǹkan tóbìnrin yìí ṣe ìfẹ́ owó àfẹ́jù ló kó bá wọn o bẹ́ẹ̀ ni tí èèyàn bá fẹ́ràn owó jù ibi tí òfẹ́ ló máa bá rẹ̀ ìfẹ́ owó àfẹ́jù òun ló kó bá wọn èló ni wọ́n fún wọn tí wọ́n fi tàn wọ́n jẹ a gbọ́ wípé wọ́n lọ ń san owó oṣù fún wọn ìlú 20,000 to 25,000 nínú meeting tí wọ́n ṣe ó lóun ṣe take away kan bí oṣù mélòó ń sìn give away ó ṣe give away ó fún gbogbo wọn ní nǹkan gbogbo wọn gbà
ohun tó fi báyé wọn jẹ́ nìyẹn. Gbogbo ẹ̀dá tí ò bá gbà fọ́lọ́run láyé yìí á gbà fèṣù. Bẹ́ẹ̀ ni téèyàn bá ti fẹ́ràn owó jù ó máa kó bá rẹ̀ yìí. Ṣé tí ń dùn wọ́n ńgbà táwa ń sọ ńgbà yẹn pé ẹ má tẹ̀lé onítìrí o, onítìrí kì í ṣe ní ire o, ihun tó ń bá yín rèrò ẹ̀bọ̀ yá á lẹ́yìn tó bá yá o. Ṣé wọ́n sùn gbà náà àbí wọ́n travel? Wọn ò dá wa lóhùn, wọn lájà ló ń gbó. Ṣé a mọ̀ pé ọ̀tọ̀ ni pé kí èèyàn máa rìnrìn kan kó má rẹ̀ ni sọ fóun pé ohun tó ń ṣe yìí ò dáa, ọ̀tọ̀ ni kéèyàn rẹ̀ ni sọ fún un kó má gbọ́. A sọ fún wọn ni wọn gbọ́ o. So kò sẹ́bi lọ́wọ́ anybody tó wá ń pè Unitary ṣe kinní kan, Unitary ṣe kinní kan. Báwo ló bá jẹ kó bá wọn fáwọn pé Unitary sọ pé kinní kan, Unitary sọ pé kinní kan, kí ló kàn á pẹ̀lú gbogbo yẹn? Ohun tí wọ́n mọ̀ jẹ òun ló yó wọn, tó rà á sọ fún wọn tó àwọn náà ń gbà. Kí ló wá kàn mọ́ lókà inú gbogbo yẹn? Ẹ̀kọ́ ń jóná ni, kò sí nǹkan tó kàn pẹ̀lú ẹ̀kọ́ jóná. Wọ́n ń jà lọ́rùn òkàrà ayé. Comfort Adélẹ́yẹ, ẹ ṣé màmí, ẹ káalẹ́ o, dúpẹ́ o, Ọlọ́run á darapọ̀ mọ́ yín, mi ní wá yín tì o, ẹ ṣé mà. Bẹ́ẹ̀ ni ojú àgbèwà, bẹ́ẹ̀ ni kò ní gbẹ̀dàlẹ̀ àmì. Gbogbo àwọn ọ̀dàlẹ̀ inú wa lọ́lọ́run máa bá wa yọ, agbára Olódùmarè. Bó ṣe wà yẹn, ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí Ọmọlúkà by mistake ni, by mistake. Ó dẹ̀ ti wáyé, wọ́n ti sort it out láàrin ara wọn. Kí ni tiẹ̀? Àwọn èèyàn kan wà ní abroad. Ṣẹ́yìn gbọ́. Tí wọ́n jẹ́ ọ̀tá sí Dr. Sunday Igboho, tí wọ́n jẹ́ ọ̀tá bàbá wa Professor Banji Akintoye, tí wọ́n jẹ́ ọ̀tá ilẹ̀ Yorùbá, tí wọ́n fẹ́ kí Yorùbá bọ́ lóko ẹrú, àwọn sì fẹ́ kí a máa lè fún wa Nàìjíríà yẹn lọ. Wàsíù tí àmì rẹ̀ káàbọ̀ sórí ẹ̀tọ́ ẹ ṣe. Àwọn máa wà ní gọ́ọ̀mẹ̀ntì, kándídéètì tiwọn ló máa wà ní gọ́ọ̀mẹ̀ntì. Torí ẹ̀ lọ́wọ́ ṣe sáwá sínú Yorùbá nation. Lẹ́yìn gbọ́. Tó ṣe fi Yorùbá nation bójú pé àkọ́kọ́ méjì ní mission wọn tó ṣe fi Yorùbá nation bójú o. Mission àkọ́kọ́ wọn ò fẹ́ kí Yorùbá bọ́ lóko ẹrú. Wọ́n wá fi Yorùbá nation bójú láti bà ìrìnàjò Yorùbá nation yẹn jẹ́. Ó ní níṣá. Wọ́n fi Yorùbá nation bójú láti bà ìrìnàjò Yorùbá nation yẹn jẹ́. Kọ́mọ Yorùbá máa ṣe àṣeyọrí, kí mo wá máa ṣọ̀kan, ojoojúmọ́ la máa gbé tuntun oríṣiríṣi jáde láti máa fi jẹ́ ká máa ní ìyàpẹ́ ẹnu, ká lè máa bára wa jà. So yẹ that's mission number 1. Mission number 2 ni pé wọ́n ò lè dábàá. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ máa bá mi fi làákàyè gbọ́rọ̀ tó ń sọ yẹn o. Àwọn tí wọ́n la ìgbé tiwa, tí wọ́n jẹ́ kí ọpọlọ wa pé, tí wọ́n jẹ́ kí tí wọ́n láwà ní ojú inú pé bẹ́ẹ̀ ni Yorùbá bá kò, a máa lè bèrè fẹ́tọ̀ wà, bẹ́ẹ̀ ni Yorùbá bá kò, àfi ká bọ́ nípò ẹrú, ohun ẹrú yìí àfi ká gbòmìnira kúrò lábẹ́ ìṣàkóso Nàìjíríà. Nǹkan tó máa mú lọ síwájú bá ilẹ̀ Yorùbá nìyẹn. Irú àwọn ẹni bẹ́ẹ̀ yẹn, sábà fẹ́ fi Yorùbá nation bójú yẹn, wọ́n fẹ́ àìjáàkì sọ́ọ̀bù yẹn fáwọn bàbá Banji Akintoye lọ́wọ́, wọ́n fẹ́ àìjáàkì sọ́ọ̀bù yẹn mọ́ Dr. Sunday Igboho lọ́wọ́, wọ́n fẹ́ bà orúkọ wọn jẹ́. Ẹ jọ̀ọ́, ṣé gbogbo àlàyé tó ṣe sílẹ̀ yìí lóòótọ́ ni? Ṣùgbọ́n ǹjẹ́ ẹ̀yin èèyàn mi rò wípé irú Ọmọlúkà ó lè support irú èèyàn gbé láéláé? Níbi tí èèyàn ti ṣiṣẹ́ bí ẹni máa kú, tó ti ṣiṣẹ́ takuntakun tó ti fara jẹ ìyà nílùú ìlú yẹn, ó wá bẹ lọ́hùn wípé kí iṣẹ́ yẹn má ṣe é ṣe. Ẹ jọ̀ọ́, ṣó lè possible ṣá? Torí gbogbo ọ̀rọ̀ tọmọkùnrin yìí ń sọ, ó kàn ń bí mi nú ni, Ọlọ́run. Ó kàn ń bí mi nú ni. Bó ṣe ń dárúkọ Ọmọlúkà yẹn, èmi ò ní kó máa analyze ọ̀rọ̀.
lóòótọ́ a rí àwọn èèyàn kan tó jẹ́ gẹ́gẹ́ bí ohun tó ń sọ yìí òun ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n èèyàn máa ń rorí kó tó sọ̀rọ̀ ni ibi téèyàn ti ṣe wàhálà tó ti ṣe wàhálà bí ẹni máa kú oníkálukú ló mọ nǹkan tó ti bọ́ sọnù lọ́wọ́ òun ẹ jẹ́ ká fi wàhálà ṣiṣẹ́ nìkan ṣoṣo lẹ̀ ní dúkìá ní gbígbé dání ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹni tó ẹlòmíì nílé iṣẹ́ kò ní mọ́ ẹni tó ní ṣọ́ọ̀bù tó ń ṣiṣẹ́ bí ẹni fẹ́ jèrè tó jẹ́ kọ́sítọ́mà kan rẹ̀ kọ́wọn kọ́sítọ́mà ti yá lọ. kálukú ló mọ nǹkan tó ti sọnù lọ́wọ́ òun tẹ́ ẹ bá béèrè lẹ́nu Ọmọlúkà tó bá gbé ariwo ó kàn ẹ́ pé àwọn máa ń ṣe bí obìnrin ni tí wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ńgbà mi ni wọ́n máa ń ṣe ni kẹ́nìkan wá ṣẹnu wẹ́rúwẹ́rú bí irú Àfọlákẹ́ kó máa sọ̀sọ̀kúsọ kó máa sọ̀rọ̀ wèrè ọ̀rọ̀ tí ò mọ̀ ọpọlọ dání kí ló dé tó ò lè béèrè ọ̀rọ̀ kó o tó máa dá sí i. láti jẹ́ kí gbogbo ọmọ Yorùbá bí wọ́n bẹ́ẹ̀ ní wípé wọ́n ń pa irọ́ fún ìwọ Yorùbá ní láti jẹ́ kí ọmọ Yorùbá bí wọ́n bẹ́ẹ̀ ní wípé nítorí tara wọn nìkan ni wọ́n ṣe ń ṣe. ìyá onítìrì Ọmọlúkà ló fi onítìrì wá. ó lọ mú wá nù ilé ẹ̀ gbàgbọ́. ó tún ti introduce ìyá ẹlò ó tún ti introduce ìyá mi báyìí ẹ̀yẹ́ ọmọ Yorùbá ẹ la ojú yìí sílẹ̀ ṣé ẹ rí anybody kò sí bó ṣe lè wù kó tóbi tó lórí àwọn Yorùbá mi sọ yìí tó bá fi ń kàn lẹ́ẹ̀mú bàbá wa bá jẹ́ Akíntóyè tó bá fi ń kàn lẹ́ẹ̀mú sí Dr. Sunday Igboho ìṣà tó bá fi ń kàn lẹ́ẹ̀mú àwọn ọba ilẹ̀ Yorùbá tó bá fi ń kàn lẹ́ẹ̀mú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹnu gbogbo ẹni bẹ́ẹ̀ dáadáa ọ̀tá ọmọ Yorùbá. ọ̀tá number one. àfikún àsọjú ọ̀rọ̀ ẹni lẹ́nu ẹ̀ sọ̀rọ̀ orí yẹn sọ gbogbo ẹni tó bá ń kọ̀ndẹ́mù bàbá wa Akíntóyè tó bá ń kọ̀ndẹ́mù Ìgbòho tó ń kọ̀ndẹ́mù àwọn ọba àtàtà nínú wa tó ń kọ̀ndẹ́mù wọn tó ń kọ̀ndẹ́mù àwọn tó tún jẹ́ bàbá ìyá fún wa. tó kọ̀ndẹ́mù gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ gan ọ̀tá lonítàn. wà ní Yorùbá nation. ọ̀tá gidi. ọmọ Yorùbá ni orí yẹn sọ ṣùgbọ́n tẹ́ ẹ bá wá fẹ́ sọ ọ̀rọ̀ gidi ẹ wá mú imí kínkínní ẹ wá fi sétí àwọn gbẹ̀gìrì yín ẹ wá mú ọ̀rọ̀ yẹn sọ àsọbàjẹ́ àsọjàm ibi tí mo gbé play ẹ̀dí ni mo fẹ́ play ẹ̀dí mi ò ní nǹkan kan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ ẹ̀ mọ́ torí ọ̀rọ̀ yẹn sì dùn mi ì dẹ̀ ní stamina àti pé mo fẹ́ jókòó rẹpẹtẹ kan ṣùgbọ́n tó bá ń pẹ́ ńlẹ̀ ó ń dọṣẹ́ òun ni. omi gbóná kẹ̀dẹ̀ ní ẹ̀yin àgbà ní kí n pẹ́ lẹ́nu. ọlásùn ń bọ̀. gbogbo ohun tẹ́lẹ̀ bá dẹ̀ ṣe láyé yìí kó máa ṣọṣe àṣegbé òsì àṣepamọ́ ló wà ìwọ tó wọ sùsùn tó ń ba tèèyàn kan jẹ́ wọ́n ti péjọ kan ajẹ́jọ́ kan wá ba tiẹ̀ náà jẹ́ ìwọ tó wọ sùsùsùsùn tó lọ́dàlẹ̀ lèèyàn kan ìjẹ́wọ́ ti yẹra ìwò ṣé wò ó dalẹ̀. a ní ẹjọ́ o ẹ̀yin èèyàn mi o mo tún ti fẹ́ kúrò nílé ibi tí mo gbé wà o bóyá mi ò rò pé ó ń lóṣù mẹ́fà nínú ilé kan nígbà tí iná Yorùbá nation jó gidi tí wọ́n ń fi kú wá wọn kiri ń bo lẹ́yìn wà. kò yé wa o. Yorùbá nation ti rọ̀ ara ti balẹ̀ ṣé ìgbà yẹn ló wá fẹ́ sọ pé òun wá fẹ́ gbàbọ̀dì fún bàbá Akíntóyè ìgbà yẹn ló wá fẹ́ gbàbọ̀dì fún Olóyè Sunday Igboho ìgbà yẹn ló wá fẹ́ gbàbọ̀dì fún ọmọ Yorùbá fún wọn Yorùbá ẹ bẹ̀rù Ọlọ́run o. ẹnujọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ Yorùbá nation ló gbọ́ Ọmọlúkà lọ sí Kútọ́nù Ọmọlúkà tún l'accident lẹ́nujọ́ mẹ́ta. ẹ jẹ́ ká ṣe. ó ní accident gbogbo wájú mọ́tò yẹn báyìí ráìtọ̀ fún mi. torí gbogbo ìgbà téèyàn ò bá ṣe dáadáa kò lè bá dáadáa o. bẹ́ẹ̀ni ní téèyàn bá gbìn. òun ló máa ká. torí gbogbo wa pátá la níyìn tá a máa jẹ níwájú Ọlọ́run gbà tó bá yá. ẹnìkan ò lè bá tẹnìkan jẹ́ kó fi dìde ṣíṣe tó bá fi dìde ó máa yọ ṣubú tó bá yá ni. èmi ò tiẹ̀ ní báyìí. kò tiẹ̀ ní dókè. orúkọ èèyàn jẹ torí pé mo fẹ́ rérò tàbí nítorí pé kọ́ńbà torí àwọn mọ̀ pé àwọn tó jẹ́ àwọn kẹ́lẹ́ wa yìí bó bá ti di pé kẹ́lẹ́ ibi tí ìjà bá ń ṣẹlẹ̀ tó ń gbéra wọn ṣépè tó ń ranjú wọ̀n tó ń bèbú
tó ń sọ̀rọ̀ aláìṣẹ̀ tó ń bèbú tó ń ṣe ibẹ̀ ni gbogbo wọn máa péjọ sí ṣùgbọ́n ṣe lèmi ò ní torí pé kẹ́ ẹ bá péjọ mo mọ̀ pé àwọn olólùfẹ́ tèmi nígbà tẹ́ ń bá ṣe tán bí wọn ò darapọ̀ nísìn wọ́n máa wò mí bá yá torí mi ìrọ̀ déètì nǹkan dé mo ṣe wọlé báyìí mo bọ́ síta ẹ rí pé mi ti ẹ̀ lo nǹkan kan lọ ti lórí ètò náà fẹ́ẹ́ torí pé mi ò lo kíní pé ojú tiẹ̀ ṣe gbérégbéré díẹ̀ sọ pé kí n ṣáà tiẹ̀ lè bọ́ síta kí n sọ wọn bá tí mo bá lè sọ nínú ẹ̀ gbogbo kìíní bó ṣe wà yẹn gbogbo wa gbọ́dọ̀ máa ronú ká máa rorí ká tó sọ̀rọ̀ àròjinlẹ̀ ló lọ̀rọ̀ o kí n tó lè sọ̀rọ̀ nípa èèyàn kan àti bá rìsáàṣì lórí ẹ̀ àdè tí rí nǹkan tó jẹ́ àti ródòdó ọ̀rọ̀ jáde lórí ẹ̀ kí n tó lè sọ anything ṣùgbọ́n o ò béèrè ọ̀rọ̀ o kàn déédéé jàlù o wá ń sọ̀rọ̀ o ń bèbú ọ̀dàlẹ̀ ní kíní kan Ọmọlúkà kì í ṣe ọ̀dàlẹ̀ o gbogbo ẹnu lèmi fi sọ o Ọmọlúkà ìyẹn àti ẹ̀ ti pa yín bó ṣe fẹ́ Ọmọlúkà kì í ṣe ọ̀dàlẹ̀ o tẹ́ ẹ bá sọ ẹlòmíì mo lè sọ fún ẹ pé bóyá bẹ́ẹ̀ lórí ṣùgbọ́n Ọmọlúkà kì í ṣe ọ̀dàlẹ̀ tí rọ́bà ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹni bá dalẹ̀ àbálẹ̀ lọ towótowó ọwọ́ wọn ni wọ́n ná lórí struggle yìí gbogbo ibi tí wọ́n dẹ̀ ń lọ tí ó ṣe pé kínní no. Ọmọlúkà dúró dédé yes bẹ́ẹ̀ ni ìyá mi Comfort Adélẹ́yẹ wọ́n ní Ọmọlúkà dúró déédéé wọ́n ní ẹjọ́ ẹ fi sílẹ̀ fún wa tẹ́ ẹ bá wo program yẹn níjọ́ yẹn ó kọ́ọ̀tì obìnrin yẹn èmi ò tiẹ̀ dẹ̀ wá wò torí gbogbo táwọn ìgbà yẹn ó rẹ̀ mí mo kàn ń gbọ́ àwọn èèyàn kàn ń sọ̀rọ̀ ni mo á ní Ọmọlúkà mo ní mi ò rí ojú Ọmọlúkà mo ní ṣùgbọ́n Ọmọlúkà láyé kò ní gbàbọ̀dì fún ọ Yorùbá mo ní mo jẹ́rìí Ọmọlúkà mo jẹ́rìí ẹ̀ tá a bá jọ ń ṣe tá a bá mọ̀ wá ara wa ẹ jẹ́ kán máa sọ fún wa pé èèyàn burúkú ni wà báyìí ní ṣe máa mọ̀ wá ẹni ọ̀tá èèyàn làwọn Yorùbá pè é èmi mọ̀ wá Ọmọlúkà dáadáa so Ọmọlúkà kì í ṣọ̀dàlẹ̀ o kì í ṣọ̀dàlẹ̀ ń wá ni wọ́n ń sọ yìí sìn wọ́n ní bọ́ ẹ bá wo prógráàmù yẹn wọ́n nígbà tó ti rí pẹ́ ni yẹn ń sọ̀rọ̀ tí òye ó kọ̀ tiẹ̀ ni wọ́n ló kọ̀ tiẹ̀ ni ó yá kílẹ̀ tó fẹ́ kó ṣe ẹni kó lè sáré ó sáré ẹni kó gbé wọn wọ́ ẹ̀lẹ́ gbé wọn wọ́ ẹ̀lẹ́ ẹjọ́ kílẹ̀ tó pé kó ṣe tó tún jẹ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n wá gbé ẹnu burúkú bọ́ síta Wàsíù tí àmì ò ẹ ṣe mo dúpẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní kó jáde wọ́n ní kó lè jáde ẹni kó lè sáré kó sáré ẹni kó gbé ohun tó wà lọ́wọ́ ẹ̀ sílẹ̀ ó dẹ̀ gbé sílẹ̀ ẹjọ́ kílẹ̀ tún pé kó lè ṣe ogún ọ̀dọ́ Yorùbá ẹ ṣé o ẹ káalẹ́ a kú iṣẹ́ ìlú ojú òní tí wàdúrà wá gbà o àbí ó tún sáré ó tún gbé nǹkan wẹ̀ kílẹ̀ tún pé kó ṣe èèyàn ń ṣe nǹkan lọ́wọ́ ó dẹ̀ rí i pé ọ̀rọ̀ tí ẹni yìí ń sọ ó dẹ̀ kọ̀ tẹ̀ dáhùn ẹjọ́ kílẹ̀ pé kó ṣe ìgbà yẹn nìwọ wá ṣẹ̀ṣẹ̀ wá gbé ẹnu burúkú ẹ bọ́ síta tó wá ń sọ̀rọ̀ kọ́ lè sọ pé o mọ̀ ọ̀rọ̀ sọ o wàláì o mọ̀ ọ̀rọ̀ sọ rárá rubbish nonsense mo lò ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ tí ò yẹ kó rí bẹ́ẹ̀ mo lò ń ṣe so onídìí èyí bá a ṣe rọra sọ fún ẹ gẹ́gẹ́ bí abiyamọ rọra yá ṣe kí ni kò já dànù pátápátá kò kúrò lórí ọwọ́ yẹn o wá ẹlòmíì tó fẹ́ fi ṣàtẹ̀gùn ìṣe Ọmọlúkà ọ̀nà jì síra wọn nípa kéèyàn ṣiṣẹ́ ìlú ọ̀gá ni mástà wàláì àtòun àti ọ̀gá ni wọ́n o. Hello ìyá mi. Hello mọ́nì. Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ mà. Yes ma. Ẹ mà ẹ kú ètò mà. Ó jàre. Ẹ ṣe mà ẹ kú ètò. Kódà ó ga o. Ṣé rí àwọn tí wọ́n ẹ̀jẹ̀ ń bọ́ ta dẹ́nu tó mẹ́ta ìtọ́ ń fi pé ọbẹ̀ ti dùn tán? Adámu fẹ́ bùlà. Ṣé wọ́n fẹ́ máa bùlà?
tó jẹ́ pé wáyọ̀ búláàkì àbí kí ló ti forúkọ òṣì tó ń jẹ́ tó ń wò wá rí ẹni tó fẹ́ ti ṣe tó jẹ́ pé lórí Ọmọlúkà. Nígbà tí àwọn Ọmọlúkà tí ó tún pọ́n igun Yorùbá nation. Ọmọlúkà àti Ọ̀dọ́ Èkìtì àwọn odi wọ́n bára. Bẹ́ẹ̀ ni wọ́n bára. Níbo lòun wà ń gbà yẹn mọ́ mi? Àmọ́. Níbo ló wà ń gbà tí ṣọ́ọ̀bù yìí bẹ̀rẹ̀ gbọ̀ngàn tá lówó? Kí lórúkọ aṣọ tiẹ̀ nílẹ̀ alárúkọ ta ló fẹ́ ìgbà láwo? Níbo ni ilé ẹ̀? Kò yé mi o. Owó pọ̀tà tó jẹ́ lórí ẹgbẹ́ ọmọ Yorùbá ẹ máa bọ̀. Àwọn ọmọ Yorùbá wo ló ń sùn fún máa bọ̀? Àwọn ẹgbẹ́ rẹ̀. Òun ṣe ọlọ́pàá tó mú ọ̀dàlẹ̀. Ta ló fòun ṣe ọ̀dàlẹ̀ pólísì tó fi mú ọ̀dàlẹ̀? Kò yé mi o. Ẹ wo everywhere tẹ́tẹ́ jọ ìdíje tẹ́tẹ́ máa lọ sọ̀rọ̀ tẹ́ẹ̀ tí wá ìwọ́n tún wá ṣáṣá òsì mi náà. Ìwọ́n ọ̀pọ̀ yóò tún wá ó ti rí pé ọ̀bẹ ti dùn sọ́ni. Ó lè lérò ló ṣe ń ṣe Yorùbá nation. Ṣé pé bóyá Yorùbá nation kan ló wá ṣe? Ẹ ti mọ̀ pé tí àwọn èèyàn bá wò yín, ó ní iye tí YouTube máa fún yín. Bẹ́ẹ̀ bá dẹ̀ ti Yorùbá nation kérò jọ, ẹ lè lẹ́nu wò ó kò sọ̀rọ̀ lẹ́nu yín. Ta ló tún YouTube fún ẹ, ta ló sọ̀rọ̀ sí ẹ lẹ́nu? Kò yé mi o. Mo ká tó ló kú lọ́wọ́ mo ló ti bẹ̀rẹ̀. Mo ló ti bọ̀. Wo àpẹẹrẹ ìfọ̀ ẹ̀ ní etí. Àfihàn létí ni. Tí ò bá lọ sọ̀rọ̀ ẹ̀, àti àwọn mídíà wa ṣeré. Àgbọ̀ngàn báyìí. Àwọn mídíà wa tó dáwọ̀ òmò ẹ̀ àdẹ̀ka ẹ̀ fún mídíà. Àárí ẹ̀rí àmọ́ ẹ̀rí. French man yẹn, àárí ẹ̀rí àmọ́ ẹ̀rí. Báwo wá dẹ̀rẹ̀ pọ̀ wá yẹ, má fi wá ṣàṣẹ̀jù. Ó lè fi àwọn mídíà kankan ṣe àṣẹ̀jù. Tó gbé jẹ́ ni wọ́n ṣe. Tọ́jọ́ ní recognition wọ́n ti tẹ́lẹ̀ nǹkan dẹ̀yìn ni wọ́n ti tẹ́lẹ̀ bẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Ọmọlúkà báwo lẹ́nu ẹ̀. Orúkọ Ọmọlúkà ni wọ́n gbọ́ lóòótọ́ òkúta lálẹ́ gàràgà. Kò sáré kẹ́kẹ́. Ọmọlúkà àti Ọ̀dọ́ Èkìtì lẹ́nu ẹ̀ orí ẹ̀ ò pé ìwọ̀wọ̀ yìí. Orí ẹ̀ ò pé orí ẹ̀ ti dàrú. Kí ló kọ ẹ bẹ́ẹ̀? Wọ́n ti lọ́ fún kẹ́mi wá sílẹ̀. Àwọn náà ni Yorùbá nation. Yorùbá nation ló ní àwọn mídíà. Wọ́n máa ṣe nǹkan tí ò tẹ́ wa lọ́rùn. Fi sílẹ̀ fún wa. Ó ṣe ọ̀rọ̀ àwọn mídíà ẹgbẹ́ tó bá yẹ kó wọ́n fẹ́ sọ̀rọ̀ bí mídíà ni tó wọ́n para ẹ̀ ni wọ́n ọ̀rọ̀ ni wọ́n ń sọ ìwọ náà ń sọ̀rọ̀ kò sẹ́ni tí ò lè ṣe mistake. Yes. Jọ ìgbà tí Ọmọlúkà tó ń lọ káàkiri tó ń lọ láti ibi tó ń gbé yẹn tá lọ kẹ́kọ̀ọ́ tá lọ ṣe rìsáàtì tá lọ ṣe ìdáhùn. Àìmọye kú tọ́nu. Lọ́ńdà rẹ̀ bàbá yìí bọ́ lọ wà. Kò yé mi. Àbúrò mi tó ń jẹ́ Ọmọlúkà ṣá. Kò mọ̀. Ibi tó ti rìn dé nínú ọ̀rọ̀ Yorùbá nation yìí, ó ò tí ì débẹ̀. Ẹ̀mí ẹ̀ ò gbé. Ọkọ̀ pọ̀tà kò sẹ́sọ̀ fún YouTube. Ọkọ̀ jókòó kò wáyé. Owó tí wọ́n kérò tó kọ́ lè máa wù ẹ̀. Ká máa bọ̀ ọ̀dàlẹ̀ lọ́mọlúkà o. Orí ẹ̀ ti bàjẹ́. Ó padà sí ẹlẹ́nu lẹ́lẹ́wàá. Ó padà sí ẹlẹ́nu. A máa lọ jókòó sórí platform afẹ́ máa ṣó ẹ̀. Wo ṣé o mọ̀ pé YouTube tó ṣí yẹn ó lè wálé at any time? Ó lè bàjẹ́. Á di ọ̀tá ẹ̀. Mọ nǹkan tó máa sọ aláǹkọ káṣà Yorùbá nation. Ẹ ṣọ́ra yín fẹ́ mọ̀ nǹkan tó máa bọ́ta wá sọ jáde lẹ́nu. Ẹ tí wọ́n ti sọ kúsọ nínú yín, bẹ́ẹ̀ni ẹ máa lọ ni, a máa flag yẹ down ni, kò jẹ́ kó yẹ. Wọ́n ti sọ máa yí títí ìwọ ẹ̀ sọ̀hún, ìwọ ẹ̀ sórí BLC, má dọ́dọ̀ wọn rárá. Ṣé àwọn mídíà yẹn sílẹ̀? Iṣẹ́ ni wọ́n ṣe débẹ̀ jẹ́ kó máa ṣiṣẹ́ wọn lọ. Ṣé nǹkan míì, wọ́n nǹkan míì ṣe, à ń kọ́ máa ṣe Yorùbá nation lo, but do not máa fi àwọn mídíà tiwa, kò máa fi wọ́n pa mí nì, torí pé àwọn làwọn wò lójú. Ìtàkìtà ìkọjá ti kọjá lọ. Ẹni pẹ̀tọ́ máa bọ́ta nísìn. Ẹ má fi àwọn mídíà Yorùbá nation ṣe àtẹ̀gùn. Iṣẹ́ ni wọ́n ṣe débẹ̀. Wọ́n ti jù wọ́n lóko, wọ́n ti jù wọ́n lógún tù. Wọ́n ti jù wọ́n nídàárọ̀. Wọ́n ti àtàtì wọn, sọ́wọ́n àtàtì wọn rí ni. Ìgbà tó ń gbé náà wọ́n yọjú. Ó ti kúrò lẹ́tọ̀ òun pé ó ti sáti rí rí sákúrò nílé pé wọ́n lè tún lépè ní àwọn àwọn ọmọ. Ọ̀pọ̀ ìtọ́rẹ̀ o, tọ́rẹ̀ o, láti wọ́n ní láfún ẹ̀ yìí, afẹ́lẹ́ ìfà ẹ̀ létí. Kó o jẹ́ wẹ́ẹ̀ tó bá tún sọ́dọ̀ ọ̀nà tó kọ́ tó máa padà wá. Kí wọ́n lè máa mú ọ̀dàlẹ̀, wọ́n fẹ́ sọ ọ̀dàlẹ̀ hàn wá ní Yorùbá nation. Máa bọ̀, ó ń ṣe tí gbogbo ní owó YouTube ló wá, máa bọ̀. Wọ́n á tún wá ṣe mí, tó bá bí ẹja ṣe mí. Àìsí mọ́tò Yorùbá nation, kó ṣe kó sọ tó bá fẹ́ sọ. Ṣé campaign ṣe polówó láwọn àyọ̀ láyé ìdí tá a ti fẹ́ lọ nínú Yorùbá nation. Ó ṣe àwọn tó ti ṣiṣẹ́ sílẹ̀. Ìwọ́n dáadáa tó dáadáa ti fẹ́ sọ òun lẹ̀ yìí. Ìwádìí omi ò ti mọ́ Ọmọlúkà ò nífẹ̀ẹ́ gbòó. Jọ̀ṣípò olówó fẹ́ gbé Ọmọlúkà sùn ẹ pé kò nífẹ̀ẹ́. Ṣé ìgbò olóṣù ẹ pé tó ní tó máa ń lọ ṣe tó kọ Ọmọlúkà ò nífẹ̀ẹ́ òun lẹ́nu ti jẹ́? Ìgbà tí Ọmọlúkà ń lọ sí Kútọ́nù lójoojúmọ́ bolo wà járe. Ó travel out. Ọmọlúkà ń lọ bá ń bẹ̀ níbo ni wọ́n wà járe. Kò sí àrà. Àgbẹ̀lẹ̀ ìfà ẹ̀ létí. Má wọ anybody nínú yín. Ẹ̀yin àtọ̀hún rí wàá dà ilẹ̀ tí tẹ́gbẹ́ gbà pawọ́ yìí. Ẹ má wà fún mídíà ọ̀ tẹ́ bá yá fáwọn mídíà wa. Gbogbo máa bọ́ta fún yín ni. Gbogbo ọba yá sọ́nà bọ́ta fún yá máa lẹ̀ yín ló kò pa ni. Ló bá tán. Ọmọlúkà ò kì í ṣẹnu ẹ. Gbẹ́sílẹ̀
ó pọ̀ jù fún ẹ. Ẹni Yorùbá world media ni ó, home base ni ó, ẹni media Yorùbá ẹgbẹ́ wọn sílẹ̀, wọ́n ṣe wọn yín, ó pọ̀ fún ẹ. Tó o bá wọn bó ṣe máa sọ̀rọ̀, lọ́sọ̀ nǹkan míì. Wọ́n yẹ kí YouTube yẹ kó di ọ̀tá ẹ o, last word ńlá fún ẹ, báyọ̀ black, last word ńlá fún ẹ, mọ́mi ẹ̀rọ àpétò lọ́dà bò. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé ẹ̀ní nìkan ṣe lé ayé yín o. Àmì àtẹ̀mí náà ẹ bá wa share. Ẹnu nìkan kọ́ Share náà ni ọ̀rọ̀ lè ní fọ́tò pàápàá torí kò yé mi apẹ́ kò yé òun. Èèyàn àti ẹ̀kọ́kọ́ béèrè pé sọ̀rọ̀ kù lẹ́nu. Kó tó fẹ́nu sí. Kó tó dá sí, kó béèrè pé sọ̀rọ̀ kù lẹ̀, kó kàn gbé gíjà, kó wọ̀lú pàlàṣà, kó yan ọkọ̀ pàlú. Àánú wọn ń ṣayé bẹ́ẹ̀. Wọ́n ń ṣayé bẹ́ẹ̀. Àwọn kan ló ti jìyà kínní ìkó tó débi tó gbé dé yìí. Àwọn kan ni wọ́n ti ń bá struggle ìbọn ìjọ pípẹ́pípẹ́pẹ́ pẹ̀lú Tọ́mọlúkà tó o bá gbọ́ history tó o bá gbọ́ history bàbá Èkìtì wàá mọ̀ history tó lágbára nínú òjò nínú ẹ̀rùn. Láàárín àwọn obìnrin náà tó jẹ́ pé ṣé ni wọ́n ti fi gbórúkọ ẹ̀ lọ́ọ̀dí Ògùn rí ẹni wọ́n ti fi ṣépè ni wọ́n ti kó wá ṣe nǹkan kan ní ìsìnkẹ́ wá sọ pé ọ̀dàlẹ̀ ni. Ta ló máa fojú wi náà ìyàtọ̀ ti jẹ yẹn tó máa wá sọ pé òun iṣẹ́ yẹn o. Ẹ jẹ́ bá wa tẹ top up, ẹ bá wa like ẹ. Ìlú fẹ́ gbà níbi tí wọ́n ti fi thousands bẹ́ẹ̀ tó lóun ò gbà iṣẹ́ òun ó níyẹn kò sí nǹkan tó ń fẹ́ fi ṣe. Ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá ń sọ ní ìsìtú wọ̀ wá èmi ò mọ bí ẹgbẹ́ lè sí tẹ̀ tí wá dànù tẹ bá tó jẹ́wọ́ ló lọ dànù rọ́dàlì lórẹ́ni tó ń dalẹ̀ tó jẹ́ bí nǹkan kan bá ti ṣẹlẹ̀ báyìí. Ọ̀dàlẹ̀ lọ́mọ máa mú kiri. Isaac Ọláìdé ẹ káàbọ̀ sórí ètò mo kí yín o ẹ ṣé Ọlọ́run á darapọ̀. Lady K náà kí yín o ẹ káàbọ̀. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ̀yin náà ní nìkan ṣe lé ayé yín. Àmì àṣẹ Ìdùmarè. Bá mi lọ́fẹ̀dẹ̀ máa bá mi ṣí àì ẹjọ́ torí Ọlọ́run ìrànlọ́wọ́ tẹ̀ lè ṣe fún mi náà nìyẹn. Ó ní kẹ́ bá wa ṣí à. Wọ́n ti ń bá mi láìkẹ̀ tẹ́ ń lọ́ọ̀fù tẹ́lẹ̀ ààrẹ wò ó wà pa bẹ́ẹ̀. Ó lè dẹ́bẹ̀ ni wọ́n lè tọ́ wọ́n fi lu Yorùbá Nation pawó ni. Àwọn tó jẹ́ pé ìyà táwọn tẹ̀ ti jẹ lẹ́yìn Yorùbá Nation yìí àfikọ́ lọ́hún sẹ̀san wa fún wa. Àmì àṣẹ Ìdùmarè. Ọlọ́run sẹ̀san wa fún wa èmi ń sọ lójoojúmọ́ pé gbogbo ìṣe mi ìrìn àjò mi. Ní kọ́ lọ́n fi san fún mi. Gbogbo ìṣe mi ìwà mi. Èrò inú mi kọ́ lọ́n fi san fún èmi Olúwakẹ́mi. Nígbà tẹ̀yìn tó tẹ̀ jọmọ Abẹ́òkúta ẹgbẹ́ mi l'Amẹ́ríkà ń bẹ̀ yẹn tó ní màmá ẹ bá wa kérò jáde. Onítìrì fẹ́ ṣe nǹkan kan ẹ bá wa kérò jáde wọn fún yín ní ìwò lówó ìyálé owó tó lórúkọ. Owó gidi. Mo ní sà tẹ́ ẹ bá fún èmi lówó. Nífi dọ́ka ni. Wọ́n ní ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni sà mo ní ìdí owó ṣùgbọ́n mi nítorí owó bà orúkọ mi jẹ́ láyé tẹ́ ẹ bá fún mi lówó èmi máa ná ni gbogbo nǹkan tó lè mú mi dalẹ̀ ilẹ̀ Yorùbá láyé yìí lóhùn jẹ́ kí n bá wọn kọ́ ìlú lẹ́fẹ́ fún mi ojú tí ò bá rówó rí lẹ lè fowó owó kan tí ò wúlò tẹ́lẹ̀ fi ta kalẹ̀ mu ó fún mi 5 million nínú lo owó a máa ná ni ló bá tán. Ṣùgbọ́n nígbà téèyàn bá torí owó tó bá ta ìṣe ẹ̀ tó bá bàṣẹ ẹ̀ jẹ́ tó bá padà ní owó yẹn lọ́wọ́ kò ní rí ṣe yẹn ra mọ́. Bẹ́ẹ̀ni. Ìyẹn làwa fi ní ìtẹ́lọ́rùn tá a yá ju ọkàn pẹ̀lú ohun tọ́lọ́run ṣe fún wa. Níṣe ìgbà táwa náà darapọ̀ mọ́ ní díẹ̀ àti rìnrìn àjò tó lágbára tó jẹ́ pàwá náà nígbà tó dé stage kan ẹ̀mí mi ṣèkì pé ṣùgbọ́n mo wá rò wípé mi ò lè padà sẹ́yìn. Ọjọ́ ta ti ẹjọ́ lọ kú tọrọ ni tó jẹ́ pé òògùn la fi padà sílé. Òtútù mú òtútù nù ó. Èyí tá a kára bọ̀ àṣeyọrí la máa ṣe. Ìyẹn lolúwa ti fún mi lórúkọ àṣeyọrí ọmọ Yorùbá. Ọmọ Ọbásanjọ́ ni gbogbo ayé mọ̀ mí sí tẹ́lẹ̀. Àṣeyọrí ọmọ Yorùbá. Màmí ẹ jẹ́ báyé fi kún níbi tẹ́ bá dé ẹ̀ ní sọ̀rọ̀ tán. Ọ̀rọ̀ ní gbogbo yín ti gbọ́ látẹnu màmá mi àṣeyọrí ọmọ Yorùbá. Àkọ́kọ́ náà mo fẹ́ bẹ̀ gbogbo yín tẹ́ wo programu yìí. Ẹ wo ibi comment section. Mo fi link kọ síbẹ̀. Mo pin ẹ̀ síbẹ̀. Mo bẹ̀ gbogbo ojú tó wo fídíò yìí. Gbogbo ẹni tó rí iṣẹ́ tí màmá yìí ṣe at age of 60 plus. Wọ́n á ṣe program láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ṣùgbọ́n wọ́n ti gbé gbogbo page wọn lọ.
òun ni mo ṣe try láti promote page wọn padà. Wọ́n ti wá open another new page. Ẹ̀yin náà gbórúkọ tó pé àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọbásanjọ́. Ṣùgbọ́n nísìn àṣeyọrí ọmọ Yorùbá worldwide. Ẹ wá wo bí comment section pin ti link tí mo pin síbẹ̀. Ẹ jọ̀ọ́ bá mi click lé. Tẹ́ bá ti click lé, á gbé yín lọ sórí Facebook wọn, ẹ bá mi follow Facebook wọn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣí new Facebook ni. YouTube Facebook dẹ̀ ti sọ fún wọn kó tó lè ṣe live lórí ẹ̀. Ó ní iye èrò tó gbọ́dọ̀ wà ńbẹ̀. So mo bẹ̀ gbogbo ojú tó ń wò mí, gbogbo etí tó ń gbọ́ mi. Gbogbo ẹ̀yin nínú rí ọlọ́kàn rí ọmọ kan lẹ́kọ̀ọ́ tó òjire. Ẹ lọ síbi comment section. Blue link tẹ́rí tí mo pin síbẹ̀. Ẹ bá mi click lẹ́ bá mi lọ fi follow Facebook page wọn. Ení. Ẹ̀kejì, ẹ tún wá bá mi wo orí YouTube. Ẹ bá mi wo orí YouTube kẹ́ type fún àṣeyọrí ọmọ Yorùbá. A gbé YouTube wọn wá. Ẹ bá mi follow YouTube wọn náà, ẹ bá mi subscribe sí. Gbogbo àwọn program wọn ẹ máa bá wa wò níbẹ̀. Ẹ jọ̀ọ́ torí tó lọ́rọ̀ ẹ̀ ní dààmú. Màmá tẹ́ wò ya àgbàlagbà ni wọ́n. Gbogbo wa la mọ̀ tí Nàìjíríà sọ. Ìdí tí mo fi ṣe lèyí ni pé ìgbà tí mo wà ní Nàìjíríà in a month mo lo data 150,000. In a month mo lo data 150,000. Màá subscribe sí Wi-Fi, mo ní Wi-Fi. Màá dé subscribe sí fóònù méjì. In a month mi ò wá ṣe program lẹ́ra ó kéré jù ni màá lo data 120,000. Because ma subscribe sí Glo, ma subscribe sí MTN. Wi-Fi tí mo ń lò lé MTN ni. Ó bọ́dẹ̀ ṣe wáyé, wọ́n sọ fún yín pé tẹ́ bá ti ṣe iye kan, ó máa gbé yín fóṣù kan bàbá ńlá rán ni kò rán program tá ń ṣe. Ká tó subscribe, ká tó download, ká tó upload, ká tó edit, ká tó post, ká tó go live. Live program dẹ̀ máa ń jẹ internet, ó máa ń jẹ data gan Nigeria. Màmá tẹ̀dẹ̀ wò wọ́n ìkẹ́dẹ̀ ni àgbàlagbà ni wọ́n. Gbogbo wa la dẹ̀ mọ̀ nǹkan tí Nigeria ń san sí. Wọ́n ò dẹ̀ gbowó monetization. Màmá ò gbowó monetization rí. Ọ̀hún àti bàbá Èkìtì ní kọ̀ọ̀kan náà, èmi ò pa irọ́ nítorí ohun tí máa jẹ. Wọ́n ò gba owó monetization rí. Kò dẹ̀ anybody tó sọ pé màmá ẹ gbà. Ohun mo ṣe ní kẹjọ ẹ lọ bá mi subscribe sí YouTube channel wọn. Ẹ tàn notification bell yín sílẹ̀, all notification. So that mama bá ti ṣe live ńbẹ̀, ẹ rí wò. Tí wọ́n bá upload video síbẹ̀ tó ṣe ní short video bá ṣe ń ṣe iná. Ẹ rí wò níbẹ̀. Àwọn náà lè monetize ìfẹ́ YouTube wọn. Tọ́rọ̀ ní kọ́bọ̀ ni wọ́n lè máa fi ra data. Àgbàlagbà ni màmá. Àgbàlagbà ni yá tẹ̀ ń wò yìí. Kó má bá di wípé bí iṣẹ́ Yorùbá Nation ṣe wù wọ́n ṣe tó káwọn máa create awareness. Màmá tẹ̀ ń wò yìí, màmá yìí ti dìídì gbé rally. Wọ́n ṣe rally kan ní Abẹ́òkúta, ìyá tó ṣe nì. Tí èrò pọ̀ tí wọ́n jẹ tí wọ́n mu. Gbogbo àwọn tọ́lá wọn máa support màmá yẹn, wọ́n jẹ́ yẹ̀yẹ́ sọ́lọ́pọ́n. Màmá ní láti kó gbogbo owó ọjà wọn. Màmá fi ṣe rally, wọ́n ṣe polo fáwọn èèyàn ní Abẹ́òkúta. Mo wà Nàìjíríà gbà yẹn. So màmá ti gbìyànjú gan. Èmi àti wọn àti jọ lọ sí ọ̀dọ̀ olóyè rí ní Kútọ́nù. Tó jẹ́ pé gbà tá ń bọ̀ èmi ni mo ní láti gbé wọn bọ̀. Pẹ̀lú bad driver tó gbé mi lẹ́mọ̀ pé mi máa ń gbé Uber kiri ni. Èmi ni mo gbé wọn bọ̀ ìgbà tí mo máa fi gbé màmá débi tí máa ti drop wọn. Kémi náà lè máa lọ létí tèmi. Aago 11 alẹ́ màmá dẹ̀ ṣe lọ sínú Abẹ́òkúta. Mi ò ní choice ni mo fi lè gbé wọn débi tí mo gbé wọn dé pé ṣé báyìí this time ni màá fi màmá yìí sílẹ̀ kó máa lọ. Ọ̀nà ìjìn mo ní láti sọ fún driver pé yẹ ìgbà báyìí ẹ bá mi drop wọn síbẹ̀ so tẹ́ bá drop wọn síbẹ̀ mọ́tò ẹ̀yọ̀ kan lọ́dẹ̀ máa wọ̀ délé because ilé tèmi náà sì jìnnà a dẹ̀ ti wà ní nǹkan bíi tó 12 lóru lọ́jọ́ tí mò ń sọ yìí. So màmá fi omi ara wọ́n fi ẹran arúgbó wọ́n fi ṣiṣẹ́ fún Yorùbá Nation. Gbogbo ẹ̀yin tẹ́ bá wo fídíò yẹn bá mi share kó lè dọ́dọ̀ àwọn tó máa bá mi ṣe kíni tó máa bá mi follow page màmá. Gbogbo wa la mọ̀ bí Nàìjíríà ṣe sọ. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tó jìyà lórí ọmọ tí ò jọrọ̀. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tó gbìyànjú tó rán ọmọ níléèwé tí ogun Nàìjíríà ò jẹ́ kó jèrè ọmọ yẹn nígbà tó mo ò ríṣẹ́. Kọ́lọ́ má ṣe tiwa bẹ́ẹ̀ kó má ṣe ti màmá ọmọ àṣeyọrí náà bẹ́ẹ̀. Nísìn orúkọ tó ń jẹ́ sí ni pé àṣeyọrí ọmọ Yorùbá.
ẹ bá mi subscribe sí YouTube wọn, ẹ bá mi follow Facebook wọn, because màmá ti sọ wípé àtomi àtẹ̀jẹ̀ àti iṣan àtẹ̀gungun tó kù lára àwọn Yorùbá nation lónìí. Ẹ wá jẹ́ ká fún wọn ní support, ojú òní tiwa. Ẹ bá mi subscribe sí YouTube channel wọn. Àṣeyọrí ọmọ Yorùbá tẹ́ bá ti gbé wo, tẹ́ bá ti lè tẹ́ báyìí, ẹ jẹ́ fi wọ̀n yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share, má lẹ́jọ́ mi pọ̀, ẹ jọ̀ọ́ mo ń try láti help wọn ní pẹ̀lú page wọn. Ìdí tí mo fi ṣe lẹ́yìn fọ́tò tẹ́ máa rí bẹ́ẹ̀ ni, fọ́tò tẹ́ máa rí lórí YouTube wọn nìyí, fọ́tò tẹ́ máa rí bẹ́ẹ̀ ni. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi follow page, ẹ bá mi subscribe sí kẹ́ máa bá mi wo program wọn. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, program wọn máa hit gan gidi. Ọlá sí strong tí wọ́n strong, òun ló fi ọlá ṣe lè ní wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ní ti fàájì. Màmá ẹ mọ̀ pé ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ọlẹ́nu àgbà lóbi tí ń gbó yàtọ̀ sáwọn elépè kakàn wọn jù ká jù páì. Ọ̀rọ̀ ìjìnlẹ̀, ọ̀rọ̀ ìṣítí gidi tó yẹ pé tẹ́ bá gbọ́ báyìí, wọ́n rọra máa bá yín mu lẹ́sẹẹsẹ, máa wọ̀ yín lákìyẹmí ara. Bí màmá ṣe ń create awareness títí wọn nìyẹn. Òun nìyí, orúkọ YouTube wọn lélẹ̀. Ṣé ti rí báyìí? Àṣeyọrí ọmọ Yorùbá TV. Àṣeyọrí ọmọ Yorùbá TV. Ẹ lọ bá mi subscribe sí YouTube channel wọn, kẹ́ follow wọn náà ní Facebook link wọn, òun ni mo fi sí comment section. Àṣeyọrí ọmọ Yorùbá worldwide, òun ni ti Facebook. So ẹ bá mi follow wọn, ẹ ṣeun gojú òní tì yín, lágbára Ọlọ́run gbogbo yín náà ẹ ní rí bànújẹ́. Àti dé ilẹ̀ lérí wa máa gba Yorùbá nation yẹn, bọ́tà fẹ́ bọ́tà kọ̀, àwọn ló máa jẹ̀bi. Ẹ gbogbo ẹni tó wọ́n mọ́ṣọ́ tó mọ́dàlẹ̀ recent ìsìn lọ́mọlúkà tún lọ sí Kútọ́nù o. Ẹni tó sọ̀rọ̀ tó pọmọlúkà ní ọ̀dàlẹ̀, ẹ bá mi bí pé ṣó jáde nínú kọ̀rọ̀ yàrá rí. Àwọn tó ń fi YouTube jẹun ni, àwọn tó ń fi Yorùbá nation jẹun nìyẹn. Àwọn kan wà wọn ò níṣẹ́, wọn ò ní àbọ̀mọ́ lórí ọ̀rọ̀ YouTube, lórí ọ̀rọ̀ Yorùbá nation. Wọ́n ti yọ ṣọ́ọ̀bù sí, wọ́n dẹ̀ ń jẹ owó yẹn. Kọ́ lọ ń ṣàánú mi, kọ́ lọ ń ṣàánú àwa tá a rí jẹ, kọ́ lọ ń jẹ́ ká rí jẹ. Wọ́n ń jẹ́ pàṣẹpàṣẹ ni. Kódà ẹlòmíì nu àwọn tó ń jẹ owó Yorùbá nation lórí YouTube, wọ́n lówó jà àwọn tó wà lábúròdù lọ, because YouTube fún wọn ní dollars, thousands ni wọ́n gbà. Ọjọ́ tí èèyàn kan sọ iye owó tó ń gbà fún mi lórí YouTube, mo dẹ̀ jókòó, mo dẹ̀ sunkún, mo ní ẹ gbà mí. Mo dẹ̀ ń ṣiṣẹ́ yìí láti gbà. Ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ mo tún rò pé mi ò kú torí owó ṣe. Mi ò torí owó ṣe. Ìfẹ́ Ọlọ́run ni kó ṣe. YouTube méjì ni mo máa fi ṣe program. Ìjọ tí ìkọ́nà wọn sọ̀rọ̀ wá kí fowókọ̀ bù wọ́n láṣìírí. Tí mo sọ fún wọn pé tán bí wípé àbáwọn mo ṣe náà tí mo ṣàlàyé fún wọn, ní máa sọ wọn pé ìkan mo monetize mi, monetize kejì ò. Kì dẹ́ ṣe pé wọn ní wá monetize. But tí mo wò pé mi ò torí owó ṣe. Tí ó bá ń ṣe ìgbà tí ojú ogun le tí ò sí àtijọ́ àti mu ni mo ṣe monetize YouTube ìtẹ́ ń wò yìí. Mi ò monetize gbogbo ìgbà tí mo ti ṣe program mi ò monetize, mi ò bá wọn gbowó YouTube, mi gba Facebook, up till now mi gbowó Facebook. Àwọn tó dé lẹ́yìn mi tí wọ́n ti ẹ̀ ní quarter followers tí mo ní, wọ́n jẹ́ kí ni wọ́n jẹ́ mú láwọn lọ. Nígbà tí mo sọ fẹ́ ní wá ní Lady K, monetize, mo ní here. Ó ní ẹ try ọ̀gá ni yín. Ó la jẹ́ wípé ní àjẹṣẹ́kù, mo lọ́lọ́run làjẹṣẹ́kù mi. Èsì tí mo fọ̀fẹ́ nìyẹn. Mo ní Ọlọ́run ní àjẹṣẹ́kù mi. After 2 weeks mo ẹ̀ṣẹ̀ wá monetize. Mo tún wá monetize mi ìran ọ̀nà bó ṣe yẹ kí n rán ọ̀nà débi tó wọ́n máa wọlé. Ẹ jọ̀ọ́ kí ni $60 lóṣù wọn? Níbi táwọn kan ti ń gba $10,000. Níbi táwọn kan ti ń gba $20,000. Rọ́ọ̀nù tí mo ṣì rán, bí mo tún ṣe wá bá yín sọ̀rọ̀ tẹ́ ń wò mí, $60 yẹn ṣì wà ń bẹ̀, mi ò tí gbà jáde. Mi ò tí gbà. Kì í ṣe pé mo lówó yẹn lọ́wọ́, but ìfẹ́ tí mo ní sí ìwọ̀n mi, òun mo fi ń ṣe. So ẹ jọ̀ọ́ ẹ bá mi follow màmá, bó ti ẹ̀ jówó data. At least táwọn náà bá ń gba $60 bí Lady K tó ń gba $100, wọ́n á rí fi máa ra data, á lè máa jáde níbẹ̀, ojú òní tì wá. Ẹ ṣeun gan. Ẹ má gbàgbé gbogbo product tá ń tà lórí ìkànnì Lady K Ìfẹ́olúwa show. Gbogbo ẹ̀yin tí bá fẹ́ lo best cream tó wà pa, ẹ wò mí. Ẹ má wo ti kámẹ́rà tó lọ ṣojú mi ràkọ̀ràkọ̀ yìí o. Ẹ̀yin tẹ́ fẹ́ lo cream àtọṣẹwẹ̀ tó wà pa, ẹ gbá mi láago. Ẹ̀yin tẹ́ fẹ́ lògùn jẹ̀díjẹ̀dí, mi fẹ́ kí program igun jù. Jẹ̀dí ò máa kọ̀wé, jẹ̀dí ò mọ sister, jẹ̀dí ò mọ mama. Gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí ẹ gbá mi láago, ojú òní tì yín. WhatsApp number mi lẹ́ ń wò. Ẹ bá mi follow page mama. Àṣeyọrí ọmọ Yorùbá, Àṣeyọrí ọmọ Yorùbá TV.
àṣeyọrí ọmọ Yorùbá TV lórí Facebook àṣeyọrí ọmọ Yorùbá worldwide ẹ ṣeun gan mo dúpẹ́ ire o.